mo ń kí wa kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 níbi tá a ti mú ròyìn wá lájà ọ̀balẹ̀ bí nǹkan ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé ìbòjú tẹ̀ fún òwà ojú ọ̀hún òní fọ́ ètí tẹ̀ fi gbọ́wọ́ ètí náà ò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè ìròyìn fún ti àsìkò yìí ó dà látúnṣe bẹ́ẹ̀ mú wá sójú mọ́ màwòrán àtẹ́tí ìgbẹ̀yìn tẹ̀ jẹ́ olólùfẹ́ wa nígbà tí orúkọ oníròyìn yín kò yí padà àyànfẹ́ Elédùmarè ló kọ tèmi ń jẹ́ ẹ já wo kókó tí ń bẹ́nu ròyìn ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. Ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ti ṣe tán àtìlẹ́yìn fáwọn ọmọ orílẹ̀-èdè yìí tán fẹ́ lé wálé láti orílẹ̀-èdè Amẹ́ríkà. Àwa ò gba 50 mílíọ̀nù kankan lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú APC o kí Àtíkù jáde síta pẹ̀lú ẹ̀rí ọ̀rọ̀ rẹ̀. Ẹgbẹ́ òṣèlú Labour Party náà sọ ọ̀rọ̀ yìí di mímọ̀. Gbàgbós làbújá láàrin ẹgbẹ́ òṣèlú PDP àti àwọn aṣojú ẹgbẹ́ ọ̀hún lásìkò ìpàdé wọn. Àwọn gómìnà gbogbo nínú ẹgbẹ́ òṣèlú PDP náà ṣe àbẹ̀wò sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ láti kí i fún ìpapòdà ẹ̀gbọ́n rẹ̀ tó ṣaláìsí. Ẹ jẹ́ n kúrò lágbọn òṣèlú báyìí ní ìpínlẹ̀ Delta lèyí ti ṣẹlẹ̀ pẹ̀lú bí àwọn ọ̀dọ́langba Tinubu ṣe dáná sun arákùnrin kan tó gé orí obìnrin ní ìpínlẹ̀ ọ̀hún. Bákan náà ní ìpínlẹ̀ Delta yìí náà ni wàhálà ńlá bẹ́ sílẹ̀ láàrin àgbẹ̀ olóko àti àwọn Fúlàní darandaran ènìyàn méjì ló ti jáde láyé báyìí. Aláàfin tuntun ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ìlú Ọ̀yọ́ gangan ti pàṣẹ pé kí wọ́n tú gbogbo ìgbìmọ̀ tó ń ṣe kò kárí fún ìwúyè rẹ̀ káàkiri. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì ti tẹ àwọn méjì tán jí ọmọ gbé sábẹ́ tán sì tún ní ìbálòpọ̀ pẹ̀lú ọmọdébìnrin náà. Ẹja mọ̀ sísọ lójú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn báyìí. Ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ti ṣetán àtìlẹ́yìn fáwọn ọmọ orílẹ̀-èdè yìí tán fẹ́ lé wálé láti orílẹ̀-èdè Amẹ́ríkà. Àjọ NIDCOM ló sọ èyí di mímọ̀. Nigerians in Diaspora Commission èyún NIDCOM yún àjọ tó ń rí sí ti àwọn olùgbé ilẹ̀ òkèrè tán jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà látẹ̀rẹ̀ tó jẹ́ alukoro àjọ ọ̀hún Abdulrahman Balogun wọn ló fi ọ̀rọ̀ náà léde wípé pẹ̀lú bí ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà lábẹ́ aláṣẹ àti olùdarí Donald Trump bá ti ṣe kéde àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà èyí tí òǹkà wọn jẹ́ 3,690 tí wọ́n fẹ́ lé padà wá sí orílẹ̀-èdè yìí báyìí níṣẹ́ ló sọ dúnmọ̀ pé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ó ní wọ́n ti ṣetán tó sì ti pèlò àwọn ààyè kalẹ̀ láti gba àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lórí wọn tó ṣe náwó ìrànwọ́ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ọ̀hún. Balógun tó sọ èyí di mọ́ ó ní pẹ̀lú àjọṣe láàrin mínísítà tó ń rí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèrè àti àjọṣe pẹ̀lú mínísítírì tí ó ń rí sí ìgbáyégbádùn ọmọnìyàn tó fi mọ́ ọ́fíìsì olùdámọ̀ràn fún ìjọba àpapọ̀ lórí ètò ààbò ilẹ̀ yìí ó ní gbogbo wọn ó ní wọ́n ti jọ fi ọwọ́ sowọ́pọ̀ níbi tá ti ń jíròrò tá ti gbé àwọn ìgbìmọ̀ kan dìde lórí bí wọ́n ṣe máa ṣe ètò ọ̀hún láti kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tán fẹ́ lé kúrò ní orílẹ̀-èdè Amẹ́ríkà káàbọ̀ padà sí orílẹ̀-èdè yìí. Àwa ò gba 50 mílíọ̀nù kankan lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú APC ò kí Àtíkù Abubakar kó jáde síta pẹ̀lú ẹ̀rí ọ̀rọ̀ rẹ̀. Ẹgbẹ́ òṣèlú Labour Party ò ní wọ́n sọ èyí di mímọ̀. Ẹni tó jẹ́ alukoro fún ẹgbẹ́ òṣèlú Labour Party Obiora Ifọ̀ ló fi ohun náà léde ní Àbújá lónìí ní ibi tó ti sọ ọ̀rọ̀ náà di mímọ̀ wípé lórí ọ̀rọ̀ tí olùdíje sípò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú PDP tó tún jẹ́ igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí Àtíkù Abubakar lórí ọ̀rọ̀ tó sọ níbi ètò ọlọ́jọ́ méjì tó dá lórí ìró ìjọba àwarawa lágbára tó wáyé ní ìlú Àbújá ètò bẹ̀rẹ̀ láti ọjọ́ Ajé Monday tó sì tẹnubodò lánàá òde tí ń ṣe ọjọ́ Ìṣẹ́gun. Ibẹ̀ ló ti sọ dímọ̀ wípé ẹgbẹ́ òṣèlú APC ó ní wọ́n gbé owó tabua ètò jẹ́ mílíọ̀nù lọ́nà 50 náírà tó gbé kalẹ̀ fún ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan láti lè pa ìjọba àwarawa rẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà nígbà tí Obiora Ifọ̀ alukoro ẹgbẹ́ òṣèlú Labour Party tí ó àmọ́ fi ohùn léde padà ó ní lórí awuyewuye àti ọ̀rọ̀ tí
Abubakar tó sọ sí àwọn ẹgbẹ́ òṣèlú yìí ó ní kò bá dára fún un kó bọ́ síta kọ́ńbọ́ọ̀kì kó sì wá wẹ àwẹ̀járe lórí ọ̀rọ̀ ọ̀hún pẹ̀lú ẹ̀rí máa jẹ́mìísó ó ní nítorí wípé ẹgbẹ́ òṣèlú Labour Party àwọn kò rí ẹnì kankan láti inú ẹgbẹ́ òṣèlú kankan o tó fún àwọn ní owó kan àbí òmíì láti lè jẹ́ kí ìjọba àwarawa kó dẹnu kodò ó ní irú ọ̀rọ̀ yìí kò yẹ ká máa gbọ́ lẹ́nu Àtíkù Abubakar pẹ̀lú bó ṣe jẹ́ ògbóǹtarìgì olóṣèlú ní orílẹ̀-èdè Nàìjíríà ó ní irú ọ̀rọ̀ yìí ó sì máa ń dá awuyewuye kalẹ̀ ó lóun ò sọ wípé bóyá ń parọ́ àbí ń sòótọ́ o ó ní ṣùgbọ́n tó mọ̀ tó dá wọn lójú ni pé nínú ẹgbẹ́ òṣèlú Labour Party kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ wípé wọ́n gbé owó tabua fún àwọn láti lè jẹ́ kí ìjọba àwarawa kó dẹnu kodò ó ní kì í bá dáa fún Àtíkù Abubakar kó bọ́ sí ìta gbangba láti wá sọ ọ̀rọ̀ náà pẹ̀lú ẹ̀rí máa jẹ́mìísó lórí àwọn àhesọ ọ̀rọ̀ tó sọ yìí ó ní bó tún ṣe wá wà yìí tó bá tiẹ̀ fẹ́ sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ níṣe ni kó máa sọ mọ́ ara rẹ̀ tàbí ẹgbẹ́ òṣèlú rẹ̀ kó sì má kó gbogbo àwọn pọ̀ torí pé àwọn kò lọ́wọ́ nínú à ń gba owó 50 mílíọ̀nù tí ó fi ẹ̀sùn rẹ̀ kan àwọn ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan. Gbàgbó láàrin ẹgbẹ́ òṣèlú PDP àti àwọn aṣojú ẹgbẹ́ ọ̀hún ní Àbújá lásìkò tí wọ́n ṣe ìpàdé ìgbìmọ̀ náà. Ìpàdé ìgbìmọ̀ tí wọ́n pè ní Board of Trustees èyí tó wáyé ní Àbújá láàrin àwọn ẹgbẹ́ òṣèlú PDP nínú ibi tí àwọn adarí méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tó ti ṣe ìkọlù sí ara wọn ní National Headquarter tó wà ní Wadata Plaza Àbújá ó ní ìṣẹ̀lẹ̀ náà ti wáyé ní èní nínú àlàyé ọ̀rọ̀ ètí àwọn oníròyìn tí wọ́n ṣe jáde síta ẹni tó jẹ́ akọ̀wé fẹ́gbẹ́ òṣèlú ọ̀hún jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà Sẹ́nitọ̀ Samuel Anyanwu àti Sunday Udo Okoye ó ní wọ́n jọ ní ìtàkùrọ̀sọ èdè àìyedè láàrin àwọn méjèèjì níbi tó ti ní àwọn tó jẹ́ olólùfẹ́ àwọn méjèèjì náà gbé pẹ́rẹ́gì ìjà kaná tó sì bá ojú ara wọn jẹ́ nínú ìkọlù tí wọ́n ṣe síra wọn ọ̀hún ìtì àgbọ̀pọ̀ fa wàhálà àti làásìgbò náà ó ní bí wọ́n ṣe ní ẹni tó jẹ́ Sẹ́nitọ̀ Samuel Anyanwu ó ti wà níkàlẹ̀ tẹ́lẹ̀ kó tó di wípé Udo Okoye ó wọnú gbọ̀ngàn ńlá tí wọ́n ti ń ṣe ìpàdé ọ̀hún nínú èyí tí wọ́n ti sọ dímọ̀ wípé wọ́n ní kí wọ́n gbé ìpàdé náà kúrò ní ààyè ọ̀hún ṣùgbọ́n táwọn tó jẹ́ olólùfẹ́ Samuel Anyanwu tí wọ́n sọ dímọ̀ wípé Udo Okoye kò ń sára àwọn ìgbìmọ̀ tí wọ́n pè síbi ìpàdé náà àfi kó fi ààyè náà sílẹ̀ èyí ló bí awuyewuye láàrin àwọn méjèèjì tọ́rọ̀ sì di gbàgbó tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fa wàhálà pẹ̀lú ara wọn fídíò náà ló sọ òkodoro ọ̀rọ̀ lórí àlàyé ọ̀rọ̀ tí oníròyìn ti mú wá ṣáájú yìí ẹja ṣe àfihàn fídíò ọ̀hún kó máa jẹ́rìí máa jẹ́ mi nìṣó.
ẹ káàbọ̀ padà. Àwọn gómìnà gbogbo nínú ẹgbẹ́ òṣèlú PDP náà ti ṣe àbẹ̀wò sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ láti kí fún ìpapòdà ẹ̀gbọ́n rẹ̀ tó di olóògbé. Bẹ́ẹ̀ bá gbàgbé àti mú ìròyìn náà wá fún wa ní ọjọ́ Ẹtì tí ń ṣe Jímọ̀ tá a lò sẹ́yìn yìí, níbi tá a ti sọ mímọ̀ wípé ẹni tó jẹ́ ẹ̀gbọ́n fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyún ẹnjìnìà Ṣèyí Mákindé, ẹ̀gbọ́n rẹ̀ Sunday Mákindé ló ṣe bẹ́ẹ̀ tó jáde láyé lọ́jọ́ Ẹtì yìí, níbi táwọn tán jẹ́ gómìnà nínú ẹgbẹ́ òṣèlú PDP tán ti kóra wọn pọ̀ láti lọ lè ṣe ìbánikẹ́dùn pẹ̀lú gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ náà láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ alága fún àwọn gómìnà inú ẹgbẹ́ òṣèlú PDP ọ̀hún, Bala Muhammed, tó tún jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Bauchi. Òní wọ́n kọ̀wọ́rìn papọ̀ pẹ̀lú àwọn gómìnà tó kù lọ sí ilé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tí ń bẹ ní Agodi GRA ní Ìbàdàn tí ṣe olúlu ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀hún. Nígbà tí Bala Muhammed tí yóò máa sọ̀rọ̀, ó ní òun ṣe bẹ́ẹ̀ ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé lákin lórí ìpapòdà ẹ̀gbọ́n rẹ̀, tó sì súre fún òkú àti alààyè wípé Elédùmarè yóò wà pẹ̀lú wọn. Bákan náà ló tún ní ó ń lu gómìnà Ṣèyí Mákindé lọ́gọ ẹnu pẹ̀lú bó ṣe ní ìpèníjà látàrí ìsàfẹ́kù ẹ̀gbọ́n rẹ̀ tó di olóògbé yìí, tó sì tún ṣe bẹ́ẹ̀ ṣe gudugudu méje tó ń ti yàyà mẹ́fà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí òró ti ìpapòdà ẹ̀gbọ́n rẹ̀ láti dáwọ́ iṣẹ́ ribiribi rere rẹ̀ tí ń ṣe dúró. Ó wá ní òun lu gómìnà náà ní ọ̀gọ ẹnu wàyí nígbà tí gómìnà Ṣèyí Mákindé tó náà yóò máa fi ohùn lédè padà, ó fohùn ìdúpẹ́ ó fi sọ̀rọ̀ ní èyí tó ti dúpẹ́ fún gbogbo àwọn gómìnà tí wọ́n fi àsìkò wọn sílẹ̀ láti wá bá kẹ́dùn ìpapòdà ẹ̀gbọ́n rẹ̀ tó di olóògbé. Ẹ já kúrò lágbọn òṣèlú báyìí, ó di ìpínlẹ̀ Delta níbi tí arákùnrin kan tó ti ṣe bẹ́ẹ̀ tán ti dáná sun ọ̀dọ́langba kan nínú ètí ẹni ó gé orí obìnrin ní ìpínlẹ̀ ọ̀hún. Ní agbègbè tí wọ́n pè ní Oto Owe, ìjọba ìbílẹ̀ Isoko ní ìpínlẹ̀ Delta ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ pẹ̀lú bá ṣe sọ dímọ̀ wípé àwọn ọ̀dọ́langba Tinubu náà dáná sun arákùnrin tó pe orúkọ rẹ̀ ní Ogenero lẹ́ni tí wọ́n fi ẹ̀sùn kàn wípé ó gé orí arábìnrin kan ní inú oko. Nínú àlàyé tí àwọn ènìyàn ṣe, wọ́n sọ dímọ̀ wípé Ogenero ó ní ìyá rẹ̀ sọ ní àlàyé fún un nígbà tó lọ sóde tó sì dé padà wípé arábìnrin tó di olóògbé tó gé orí rẹ̀ yìí ó ṣe bẹ́ẹ̀ gbá ìyá rẹ̀ lójú nígbà tí èdè àìyedè tó bẹ́ sílẹ̀ láàrin àwọn méjèèjì. Nínú ètò wọn ni ọ̀rọ̀ náà ká Ogenero ó ká lára ní gidigidi, tó sì pa kìtìmọ́lẹ̀ wá obìnrin náà lọ sí inú oko. Wọn ní bí ó ṣe bá nínú oko báyìí ní í ṣe ló gé orí rẹ̀, tó sì tún gbé wá sí inú ìlú táwọn fìjìláńtẹ́ tí wọ́n fi páńpẹ́ òfin mú. Wọ́n sì ní àlàyé pé lásìkò tó fẹ́ bẹ́sẹ̀ rẹ̀ sọ̀rọ̀ tó fẹ́ sálọ tó júbà ìhòòrò, ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ ta níbọn ní ẹsẹ̀ táwọn ọ̀dọ́langba Tinubu lásìkò ọ̀hún tá sì bẹ̀rẹ̀ sí ní dá wàhálà ọ̀hún sílẹ̀ tán fi ṣe bẹ́ẹ̀ dáná sun Ogenero lẹ́ni tí wọ́n ní ó gé orí ènìyàn ní ìpínlẹ̀ Delta náà. Ìpínlẹ̀ Delta náà mo sì wà bákan náà báyìí, níbi tí wàhálà ńlá tó ti bẹ́ sílẹ̀ láàrin àgbẹ̀ olóko àti àwọn Fúlàní darandaran ní ìlú ọ̀hún. Ènìyàn méjì ló ti ṣe bẹ́ẹ̀ jáde láyé nínú ìkọlù táwọn Fúlàní àti àwọn àgbẹ̀ olóko èyí tán ṣe síra wọn ní agbègbè tí wọ́n pè ní Umunede àti Mbiri, ìjọba ìbílẹ̀ àríwá ìlà oòrùn Ìka ní ìpínlẹ̀ Delta ọ̀hún. Ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ní ó ti wáyé nínú àlàyé táwọn olùgbé agbègbè náà èyí tí wọ́n ṣe. Wọ́n sọ dímọ̀ wípé àwọn Fúlàní darandaran tí wọ́n wà ní agbègbè tán pè ní Umunede yìí ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ pàdé àwọn àgbẹ̀ méjì tí wọ́n bọ̀ láti ìlú Mbiri tí wọ́n lọ sínú oko wọn, tó sì dá wọn ènìyàn náà tán dá wọn lọ́nà ní ojú ọ̀nà oko wọn, níbi tán ni wọ́n ti ta àwọn méjèèjì níbọn tó sì ṣekú pa wọ́n lójú ọ̀nà oko ọ̀hún. Nígbà tí ìròyìn náà tó dé ti ìgbọ́ àwọn olùgbé Mbiri, ó ní wọ́n kóra wọn papọ̀ táwọn náà sì lọ ṣe ìkọlù sí àwọn olùgbé Umunede. Nínú ìtàn ti sọ dímọ̀ wípé agbègbè tí àwọn Haúsá àti àwọn Fúlàní tí wọ́n ń gbé, ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ tán lọ níbi tí wọ́n ti dáná sun ọ̀kadà àti mọ́tò onírànà, tó sì tún dáná sun ilé àwọn ènìyàn náà. Inú tó ń bí àwọn ọ̀dọ́ ọ̀hún, ó ní wọ́n tún fi ṣe bẹ́ẹ̀ fìjà lọ àwọn Haúsá agbègbè náà níbi tán ni wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ ènìyàn léṣe, tó sì bà dúkìá àkàkà ìmọye tí wọ́n bà jẹ́
àwọn olùgbé agbègbè Mbiri yìí wọ́n ṣe ní àlàyé wípé ìgbà wo làwọn tó fẹ́ bọ́ nínú wàhálà àti lásìgbò ìkọlù àwọn Fúlàní torí pé ó ti tó bí ọdún méjì sẹ́yìn tírú ìṣẹ̀lẹ̀ burúkú ọ̀hún tó ti ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Delta ní pàtàkì jùlọ ní ìjọba ìbílẹ̀ tí wọ́n pè ní Ìkàyí ní ìpínlẹ̀ ọ̀hún nígbà tí wọ́n bá ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Delta ní gbólóhùn Bright Edafe lórí ọ̀rọ̀ ọ̀hún pé sóòótọ́ ni àbí òdodo. Bright Edafe fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ wípé lóòótọ́ ni ènìyàn méjì ló sì ṣe bẹ́ẹ̀ tó jáde láyé nínú èyí tí àwọn ti ń ṣe ìwádìí àwọn tó ń wu ìwà ọ̀hún ṣùgbọ́n táwọn olùgbé agbègbè náà dá sọ dímọ̀ pé àwọn Fúlàní darandaran àwọn náà ṣe bẹ́ẹ̀ ṣekú pa àwọn àgbẹ̀ méjèèjì lásìkò tí wọ́n ń lọ sóko nínú ètò bí wàhálà àti làásìgbò ní ìpínlẹ̀ Delta lásìkò tá a fi ń kó ìròyìn yìí jọ. Aláàfin tuntun ní ìlú Ọ̀yọ́ ti pàṣẹ pé kí wọ́n tú gbogbo ìgbìmọ̀ tán ṣe kò kárí láti ṣe ìwúyè fún èyí tí kò lọ́wọ́ sí kí wọ́n tú gbogbo ẹ̀ka báyìí. Orí adé tuntun nílùú Ọ̀yọ́ ọba Abímbọ́lá Ọ̀wọ́adé èyí tó jẹ́ Aláàfin tuntun ní ìlú Ọ̀yọ́ báyìí òun ni ó ti ṣe ní àlàyé wípé òun ti ń gbọ́ awuyewuye àti àwọn ìpéjọpọ̀ tí wọ́n ń ṣe láti lè ṣe ìwúyè fún òun ní ibi tó ti kọ́ síta ní ìlú Ọ̀yọ́ lẹ́ni nínú àlàyé rẹ̀ ibẹ̀ ló ti sọ dímọ̀ wípé ẹ ṣe àdúpẹ́ o gbogbo ẹ̀yin alátìlẹ́yìn àti ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ tẹ́ sì ń ṣe kò kárí ètò nípa ìwúyè oyè Aláàfin tuntun èyí tí òun jẹ yìí ó ní ṣùgbọ́n òun fẹ́ sọ fún gbogbo ìlú àti àwọn ènìyàn bẹ̀ wípé gbogbo àwọn tí wọ́n kóra wọn pọ̀ láti kó ìgbìmọ̀ kan dìde lórí èyí tí òun kò lọ́wọ́ sí tóun ò sì mọ̀ nípa rẹ̀ èyí tí wọ́n lo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí láti fi gba owó lọ́wọ́ àwọn ènìyàn nípa ìwúyè oyè tuntun Aláàfin tí òun jẹ yìí ó ní òun kò lọ́wọ́ sí bẹ́ẹ̀ ló sì ń pálí àṣẹ ní wàràǹṣe sàbáyé wípé kí wọ́n tú gbogbo ìgbìmọ̀ tí kò bá ti ní ọwọ́ òun nínú kí wọ́n tú ká ìgbìmọ̀ tá bá fẹ́ ṣe kò kárí ètò fún ìwúyè òun níṣe ni kí wọ́n gba àṣẹ láti ọ́fíìsì òun tí kò bá ti sí irú eléyìí níbẹ̀ níṣe ni òun kò lọ́wọ́ sí irú ìgbìmọ̀ bẹ́ẹ̀ kí wọ́n sì tú ká bẹ́ẹ̀ náà ló tún rọ gbogbo àwọn olùgbé ìlú Ọ̀yọ́ ọ̀hún pé ẹja jọya ikọ̀ ojú ni alákànfin sọrí lọ́wọ́ àwọn oníṣẹ́ láabi tí wọ́n yóò máa lo irú àsìkò yìí láti gba owó lọ́wọ́ àwọn ènìyàn nílùú Ọ̀yọ́ náà. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì ti tẹ àwọn méjì tán jí ọmọ gbé sábẹ́ ní ìbálòpọ̀ pẹ̀lú rẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún. Àlàyé alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì Sunday Abutu èyí tó ṣe fún àwọn oníròyìn ní Adó Èkìtì lénìí ní àsìkò tó bá wọn oníròyìn sọ̀rọ̀ tí ń ṣe ọjọ́ 29 inú oṣù kínní ọdún tá a wà yìí ó sọ dímọ̀ wípé akitiyan àwọn ẹ̀ṣọ́ aláàbò ní pàtàkì jùlọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì ó ní wọ́n ti ṣe gudugudu méje àti yàyà mẹ́fà níbi tá ti fi páńpẹ́ òfin mú àwọn ènìyàn méjì tí wọ́n hùwà ọ̀ràn ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìlú ọ̀tọ̀ọ̀tọ̀ nígbà tí ó ń darúkọ ọ̀kan lára àwọn ọ̀daràn ọ̀hún ètò pè ní Ayọ̀mídé Jànédù tó ṣe ní àlàyé wípé ó ń gbé ní agbègbè Omisanjana Adó Èkìtì tí ń ṣe olúlu ìpínlẹ̀ Èkìtì ó ní ọmọ ọdún 15 kan ó ní ó fi sí abẹ́ fún odidi ọjọ́ 5 gbáko tó sì ní ìbálòpọ̀ àìtọ́ pẹ̀lú ọmọ ọdún 15 ọ̀hún ó ṣe ní àlàyé pé nígbà tí ọmọ náà lọ sí ilé ìwé òun ló tan ọmọ náà wọlé tó sì ti ọmọ òun sí inú ilé rẹ̀ fún odidi ọjọ́ 5 èyí táwọn òbí ọmọ náà tí wọ́n ń wá káàkiri kó tó di wípé àṣírí rẹ̀ ó tú báyìí ó rọ àwọn òbí lábalẹ̀ eléyìí pé kí wọ́n ya ikọ̀ ojú ní alákànfin sọ́rí kán sì mọ irú ìgbésẹ̀ tí ọmọ wọn gbé àti ibi tí ọmọ wọn rìn lọ àti irú ọ̀rẹ́ tí ọmọ wọn bá rìn ní àsìkò yìí torí pé àwọn oníṣẹ́ láabi yìí wọ́n ti pọ̀ ní àwùjọ wàyí o nígbà tó kúrò lórí ti ọ̀daràn ètò fi ipá bọ́mọ láṣepọ̀ fún odidi ọjọ́ 5 yìí ó tún bọ́ sórí ti àgbá olè ètò ń jí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ènìyàn káàkiri inú ọjà ní ìpínlẹ̀ ọ̀hún ó sọ dímọ̀ pé ní ọjọ́ 24 inú oṣù kínní ó ní ọwọ́ ba èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Miracle Peter tó ń gbé ní agbègbè
òkè ìbẹ̀dò ìlàwẹ̀ èkìtì ní ìpínlẹ̀ ọ̀hún. Nínú àlàyé tó ṣe, ó ní ó jí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìfàkì èkìtì, èyí tó ti sọ di mọ̀ wípé nínú ọjà fáyọ̀sé ibẹ̀ ló ti fẹ́ ta ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà kó tó di wípé ọwọ́ pálábá rẹ̀ ó ṣe bẹ́ẹ̀ tó ṣẹ́gi táṣìírí ọ̀rọ̀ náà tó sì tú. Ó ní ó jẹ́wọ́ wípé òun ti jí gìrì nínú kó máa jẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ènìyàn ní gbogbo àsìkò àti gbogbo gbà, èyí tí wọ́n sì ti sọ di mọ̀ pé ó ti wà ní gbàgà àtìmọ́lé báyìí lẹ́ni tí àwọn yóò kọjú wọn sí ilé ẹjọ́ lórí ẹ̀sùn ìjínigbé àti ìfipábániláṣepọ̀ pẹ̀lú ẹ̀sùn ìjí ohun olóhun ní ìpínlẹ̀ Èkìtì. Wọ́n ní kì í dùn kó pọ̀ ṣókí, òun náà ni ọbẹ̀ oge fàndé mọ́gẹ́ fìlà gbọ́dọ̀ kọjá ìpéǹpéjú. Ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti àsìkò yìí, nígbà tẹ́ni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún mọ́ aṣojú mọ́ọ̀máwòrán torúkọ rẹ̀ ní yípadà Àyànfẹ́ Elédùmarè òun ló kọ tèmi ń jẹ́. Mo kí wa pé a kú àtúrọ̀, a kú iṣẹ́ lẹ́ni, Elédùmarè yóò wà pẹ̀lẹ́ nìkọ̀ọ̀kan wa. Ó dàbọ̀ fún ti àsìkò yìí.